rẹkùn yẹn òyì yẹn rẹkùn yẹn òkété òkété ògbọ́n gìjà mọ́ òyì yẹn rẹkùn yẹn. Ladies and gentlemen, mo tún kí yín o. Èmi bàbá yín náà ní o Tásíkò bàbá Táwà ìgbàgbọ́n ṣe dání gàbà kókò jẹ́jẹ́ bàbá tààrí ní ẹkùn ọkọ táwọn wá mo tó dé o. Mo wà lónìí kan bí ẹkùn mo tó gbé ń dẹ́ wí dé o mo tó gbé ń dẹ́ mọ̀ ń jẹ́dé ẹ̀dún káàbọ̀ o lórí ètò yín ètò wa ìwé àwọn àgbà níbo tí mo ti ń kọ yín ní ọlọ́kan òjọ̀kan òwe rẹ̀ káàárọ̀ kiri ọdún ẹdùn bí sára bí àlẹ́ o ìwé àwọn àgbà orí kẹta ẹsẹ̀ karùn-ún ọmọdún káyín mọ́lẹ̀ ní o ìwé àwọn àgbà chapter 3 verse 5 eré tó kà báyìí pé ìgbà tí bàtà bá ti ń ró pọnlápọnlá ńṣe ló fẹ́ ya ìgbà tí bàtà bá ti ń ró pọnlápọnlá níṣe ló fẹ́ ya kí ìtumọ̀ òwe yẹn o àti pé irú ìgbà wo ni àwọn bàbá wa máa ń parí òwe ẹ̀ẹ́dẹ̀ bù nǹkan mọ́ra. àmúyẹ. Tí bàtà bá ti ń ró pọnlápọnlá kí n bàtà irúfẹ́ ìlù kan bàtà o. Bàtà ni ìlù tí a máa ń lù lẹ́yìn òrìṣà Ṣàngó. Òrìṣà Ṣàngó ló ní ìlù bàtà. Omele bàtà wà, ìyá ìlù bàtà wà. Ṣùgbọ́n tó bá ti jẹ́ pé bàtà bá ti ń ró pọnlápọnlá kí ni ìtumọ̀ pọnlápọnlá tí bá ti ń ró lákọ. Bí a rántí òwe kan tí ọ̀rẹ́ mi kan máa ń pa olóògbé Níyì Àrẹ̀mú Ìdòwú yóò pé tí olómele bá ti ń lù pátápátá kúrẹ́gọdẹ pátápátá kúrẹ́gọdẹ ó ní oyin ìyá lù yóò máa lọ tẹ̀lé tó lómele bá ti ń lù pátápátá kúrẹ́gọdẹ oyin ìyá lù yóò máa lọ tẹ̀lé. Ìtumọ̀ rẹ̀ ni pé tí bàtà bá ti ń ró pọnlápọnlá tí bá ti ń ró lákọ tó ti ń dún ládùúgbò ó ṣe tán àti ya ni o ó ṣe tán àti ya nìyẹn o. Ìgbà wo làwọn bàbá wa máa parú òwe yìí? Àwọn bàbá wa máa parú òwe yìí nígbà tí a máa rí pé ẹnìkan ó ti ń ṣe àṣejù gìràgìrà rẹ̀ ti ń pọ̀ jù galegale rẹ̀ ó ti ń pọ̀ jù dundun rẹ̀ ó ti ń láta ó ti ń kọjá yìí ẹ̀ tí ó bá ti jẹ́ pé ìwà èèyàn ọ̀rọ̀ èèyàn ó ti ń mú ìkọjá èèyàn wá gẹ̀ẹ́sì ẹ̀ ìgbà náà làwọn bàbá wa máa ń pa òwe tí ń bẹ nínú òwe àwọn àgbà orí kẹta ẹsẹ̀ karùn-ún ló kà báyìí pé ìgbà tí bàtà bá ti ń ró pọnlápọnlá ó ṣe tán àti ya nìyẹn o. Ìgbà tí bàtà bá ti ń ró pọnlápọnlá ó ṣe tán láti fàya nìyẹn o. Kí ìtumọ̀ rẹ̀ tí èèyàn bá ti ń ṣe àṣejù tí ìwà àṣejù èèyàn bá ti ń pọ̀ jù tí èèyàn bá ti ń ṣe àfẹ̀mí tó ṣe fùrẹ́ńgẹ́ irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ ṣe tán láti tẹ́ bẹ́ẹ̀ ni torí pé ìgbéra sánlẹ̀ òwe yìí kò ní èèyàn kan pàtó tí wọ́n lè pa fún. Wọ́n á máa pa fún olówó, wọ́n á máa pa fún ọlọ́rọ̀, wọ́n á máa pa fún olókìkí, wọ́n á máa pa fún alágbára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pé ìwọ tó wà ní ìgbónú àṣẹ, ìwọ tó wà ní ipò àṣẹ, ìwọ tó wà ní ipò agbára agbára àtàṣẹ ẹ máa dẹ̀ díẹ̀ o. Tí bàtà bá ti ń ró pọnlápọnlá ó ṣe tán àti fàya nìyẹn o. Tí gìràgìrà èèyàn bá ti pọ̀ jù
tí èèyàn bá ti ń ṣakọ jù tí ṣàkárá èèyàn bá ti ń pọ̀ jù olúwa rẹ̀ ṣe náà ti kàbùkù òun sì ṣe náà àti tẹ́ ó ṣe náà àti wẹ̀wẹ̀ tẹ́yìn yẹn o torí ẹ̀ àní tẹ́ o àní dààmú tẹ̀tẹ̀ kì í tẹ́ láwùjọ ẹ̀fọ́ àní tẹ́ o gbọ́kára náà dẹ̀ díẹ̀ o ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ilẹ̀ ń lọ o gbogbo alágbára ayé gbogbo ẹ̀yin tẹ́ wà ní ipò gíga ẹ̀yin tẹ́ wà ní ipò àṣẹ ẹ dẹ̀ díẹ̀ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o dẹ́ẹ̀dẹ́ mìíràn àwọn bí àṣà àwọn ègún o ẹ̀gá ṣe pẹ̀lẹ́ o ẹ wò ó ọ̀rọ̀ mi sí yóò lópin oje agbomọ̀ni tán lórílẹ̀ yìí èmi bàbá yín náà tó ní o tásìkò bàbá táwà ìjàgbọ̀n òṣèdánì kọ̀ọ̀pà kókò jẹjẹ bàbá tààrí lé ẹkùn ọkọ tẹ̀ wá abẹ́ ẹ̀gbọ́ ó tó ní ìgbà kan yẹn ẹ̀ lẹ́ ń bẹ́ wọn ẹ kú kàlẹ̀.